ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Sunday May 31st ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà látorí ẹni tí ò sùn ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ̀ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ̀ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ní oníràwọ̀ iná tó kàràyàn Harris tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀ ọjọ́ dùnú ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ríre gbámú nílé òkèrè, gígé ọ̀nà òkèrè wà fún yín púpọ̀ lọ́jọ́ tòní tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín báyìí tẹpá mọ́ṣẹ́ yín ó máa béèrè, ó máa jẹ́ tó ṣe pé ó máa attract àwọn èèyàn rẹpẹtẹ, pàápàá àwọn èèyàn látọ̀nà jíjìn. Ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ látòrí afẹ́fẹ́ ó ṣeé ṣe kí ẹ gba kọ́sítọ́mà látọ̀nà jíjìn dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé akitiyan tẹ́ bá ṣe pátá gbogbo ẹ̀ ló máa jọ, gbogbo ẹ̀ ló máa bíge. Jíǹjì tẹ́ bá jí gan aya ń yá gágá, bẹ́ẹ̀ sì nínú yín á dùn. A ṣe yín bí ìgbà pé àbíkẹ́ tiẹ̀ jáde, a ṣe yín bí ìgbà pé kẹ́ travel. Ọjọ́ tòní dára láti fi ìrìn àjò. Ìrìn àjò sì lè wà lẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ìrìn àjò tó ṣe é pé ẹ ò lè prepare fún rẹpẹtẹ, ó ṣeé ṣe kó wáyé lọ́jọ́ tòní tó ṣe é pé a fẹ́ fún yín ní stress díẹ̀, ṣùgbọ́n stress kékeré tó fẹ́ fún yín yẹn náà a fẹ́ ràn yín lọ́wọ́ dáadáa, ẹ máa fẹ́ ríre ní àárín náà lọ́jọ́ ti tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó tayọ ló jẹ́, ọjọ́ tó ṣe é pé àṣeyọrí máa wà lórí àwọn nǹkan tẹ́ ti ń gbéṣe látijọ́ mẹ́ta tó sì jẹ́ pé inú yín á dùn, ayọ̀ yín á kún lé lórí, iṣẹ́ yín á lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ fiṣẹ́ lénìí, ire wá wọlé fún yín lénìí, bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ lénìí pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ wá jìnnà sí kíkánjú ṣe nǹkan lọ́jọ́ tòní, washing ò gbọdọ̀ pọ̀jù fún yín lọ́jọ́ tòní kó má bàa tẹ̀lé nípa ìlera ara yín. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìparamọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀ ọjọ́ dùnú ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ríre gbá mi máa ráǹfààní jẹ látàbí tẹ́ ẹ̀ tiẹ̀ ṣiṣẹ́ sí, kódà nǹkan tẹ́ dàpọ̀ pẹ̀lú èèyàn láti bí ọjọ́ mélòó sẹ́yìn ó ṣeé ṣe kí àṣeyọrí wáyé lórí ẹ̀ lọ́jọ́ tòní, tẹ́ máa ríre ń jẹjẹ lọ́jọ́ tòní lórí rẹ̀. Ọjọ́ dùnú ọjọ́ ayọ̀ ló jẹ́ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín pẹ̀lú, ìbáṣepọ̀ ẹ̀yin àti olólùfẹ́ yín á wọnú ara dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín bí kẹsùmá kọ bí kẹsùmá bo lá máa ṣe yín, ẹ̀yin tẹ́ ti marry ẹ wà pẹ̀lú olólùfẹ́ yín, ẹ̀yin tẹ́ jẹ́ single tẹ́ bá pàdé èèyàn lọ́jọ́ tòní relationship yín ó lè kún fún passion ṣùgbọ́n kó má sí ìfẹ́ rẹpẹtẹ ń bẹ, ó ṣeé ṣe kí ó má last rẹpẹtẹ. Fún ìdí èyí kẹ́ kíyèsára, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ní gbogbo ọ̀nà. Ìbáṣepọ̀ ẹ̀yin àtọ̀rẹ́ àtẹbí àtará á wà òkè, ẹ̀yin àti ẹni tẹ́jọ́ ń daṣẹ́ pọ̀ ẹ máa rí dùnú ẹ máa ráyọ̀ lọ́jọ́ tòní, business yín á lọ bó ṣe yẹ kó lọ, owó tẹ̀ tí ẹ ò ṣiṣẹ́ fún rárá ó máa wọlé fún yín lọ́jọ́ tòní. Tàbí ìtẹ́tí ń ro kàn pé lágbájá fẹ́ ràn mí lọ́wọ́, kí ló dé tí mi tí rí látijọ́ yóò ṣeé ṣe kí ẹ rí àǹfààní irú ẹ̀ ní ọjọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ti ṣe lọ dáadáa, tí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á gún régé, bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lénìí dáadáa pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú àǹbólólùfẹ́ yín jà lọ́jọ́ tòní. Kò fi bẹ́ẹ̀ sí wàhálà lọ́jọ́ tòní rárá, ṣùgbọ́n ẹ má kanra látàrí pé ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ ó dàbí gbà pé ọ̀rọ̀ olólùfẹ́ yín ó máa wà ní orí yín rẹpẹtẹ lọ́jọ́ tòní, tàbí kó olólùfẹ́ yín máa dìmáàdì fáwọn kankan lọ́jọ́ tòní tó ṣe pé a fẹ́ bí ìkanra díẹ̀ látara ń pé ó ṣeéṣe kó jẹ́ nǹkan tí ẹ ní, tàbí kó ṣe gbọ́ nílò attention yín àbí nǹkan kan. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé dára kẹ́ fi ṣe dáadáa sólólùfẹ́ yín, tẹ́ bá ṣe dáadáa pẹ̀lú ra yín ìbáṣepọ̀ yín á gún régé, kò ní sí wàhálà kò ní sí ìdààmú, gbogbo ohun tí ó dàbí issue láti jọ gbogbo ẹ máa yanjú pátápátá lọ́jọ́ tòní. Oníkálùkù máa mọ ibi tó fi sí, ẹ máa mọ ìtẹ́fẹ́ gbé ṣe, ẹ máa mọ ìtẹ́fẹ́ mú ṣe tó ṣe é pá mú kí ìbáṣepọ̀ yín kó túbọ̀ dánmọ́rán sí dáadáa, kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá lọ síbi iṣẹ́ gan ẹ máa rí gbámúláyé iṣẹ́, kódà eré látara ẹni tó jẹ́ other gender ó ṣeé ṣe kí ó wọlé tọ̀ yín wá lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí àǹfààní owó kó wọlé fún yín lọ́jọ́ tòní. Relationship yín sì máa lọ dáadáa lénìí pẹ̀lú. Peace jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́, ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ tí ó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín akitiyan tẹ̀ ń ṣe ó ṣeé ṣe kí ó jọ ní ọjọ́ ti tòní, ṣùgbọ́n ẹ wá kíyèsára ìlàkàkà ó máa pọ̀ gan lénìí, stress á pọ̀ gan lénìí, ìlera ara yín sì rí ó ṣeé ṣe kó fẹ́ affect ẹ o. Àìlera tó dàbí ìgbà pé ó ti ń jẹyọ látijọ́ mẹ́ta tẹ́ ẹ̀ kọbi ara sí, tẹ́ ń wò pé ó sì máa lọ fún rẹ̀, ó máa lọ fún rẹ̀, ó máa búrẹ́kẹ́ lọ́jọ́ tòní o. Àìlera máa fẹ́ wáyé lọ́jọ́ tòní, àìlera tó bá jẹyọ lọ́jọ́ tòní tètè ya fálẹ̀ mọ́ kó má di nǹkan tó máa di rántó, kí health yín máa okùn yín mọ́lẹ̀ lọ́jọ́ tòní. Ẹ rántí ń pè ìlera báyìí lóògùn ọ̀rọ̀,
ẹ má busy títí kẹ́ wá gbàgbé ìlera ara yín. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Lénìí ẹ máa busy dáadáa, ó sì ṣeé ṣe kí nǹkan pọ̀ lọ́rùn yín, kí nǹkan pọ̀ tẹ́ fẹ́ gbé dání tó ṣe pá dàbí ìgbà pé bùkátà ṣe wá pọ̀ tó yìí, iṣẹ́ yìí ṣe wá pọ̀ nílẹ̀ tó yìí, mi tẹ̀ mọ́ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀, mi mọ́ bí tí mo fẹ́ bá já. Ẹ plan ara yín, ẹ gèsẹ́tì ara yín dáadáa. Ẹ gbọ́dọ̀ sì torí ìyẹn wá máa kanra àbí fi bínú àbí fi ronú àròkàn rárá. Kẹ́ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ plan ara yín dáadáa lọ́jọ́ tòní. Kò sí bẹ́ẹ̀ fẹ́ busy tó, gbogbo ẹ máa padà rọlẹ̀. Ẹ bẹ̀rẹ̀ láti ibì kan tẹ́ bá wò pé báwo mo fẹ́ bẹ̀rẹ̀ kíní, báwo mo fẹ́ ṣe. Ẹ bẹ̀rẹ̀ láti ibikíbi, kò sí wàhálà, kò sí ìdààmú. Ẹ̀yin tẹ́ bá lọ bí iṣẹ́ máa busy lótìítọ́, ṣùgbọ́n ó ṣeé ṣe kẹ́ ẹ àǹfààní jájẹ́ bí iṣẹ́. Relationship ẹ̀yin àti olólùfẹ́ yín ó máa dára, ṣùgbọ́n ẹ lè má ráyè tiwọn rárá lọ́jọ́ tòní, tó ṣe pé nǹkan mi lẹ máa falẹ̀ mọ́. Ìlera ara yín má gbàgbé láti falẹ̀ mọ́. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:05 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ rere gbà lọ́jọ́ tòní jẹ́. Àǹfààní á wọlé fún yín o. Ire ọ̀nà jíjìn rèé tí yóò wọlé fún yín lọ́jọ́ tòní. Gbogbo wàhálà ìdààmú tẹ́ ń ṣe látijọ́ yìí á padà já síre, á padà já sọ́lá, á padà já síre gbogbo fún yín lọ́jọ́ ti tòní. Ẹ máa wà very creativity yín máa léke nkà. Ti ìdùnnú tayọ̀ lẹ́ẹ̀ máa fi ṣe gbogbo nǹkan yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé lówùúrọ̀ kùtù ọjọ́ tòní lásán ó ṣeé ṣe kí ẹ gbọ́rọ̀ yẹn ayọ̀ látọ̀nà jíjìn, tàbí kẹ́ gbúrò ayọ̀, tàbí kẹ́ gbóhùn èèyàn tó ṣe pé akọ̀mù kí inú yín dùn, amúkẹ́rẹ́rìn músẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa ríre gbámú látọ̀nà jíjìn. Èèyàn gan lè ṣàkitiyan fún yín dáadáa lọ́jọ́ tòní, tó ṣe pé akitiyan tẹ́ni ṣe fún yín á jẹ́ ìtúnṣe pé ó máa ràn yín lọ́wọ́ dáadáa. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ìbáṣepọ̀ yín àti àwọn ọmọ àtàwọn olólùfẹ́ yín á wọnú ara dáadáa. Ó ṣeé ṣe kí ẹ máa rọ̀ṣì lórí pé àwọn kankan wà tí ẹ fẹ́ falẹ̀ mọ́, bóyá fúnra yín ni àbí fún ìdàgbàsókè ara yín àbí fún táwọn ọmọ. Ọjọ́ tòní ọjọ́ rere ló jẹ́, ọjọ́ ìyanu ló jẹ́, tó ṣe pé ó ṣeé ṣe kẹ́ rí nǹkan ìyanu dáadáa lọ́jọ́ tòní. Inú yín á dùn, ayọ̀ yín á kún, gbogbo nǹkan á lọ sòsì bó ṣe yẹ kó lọ, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà sì lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:15 ní ọ̀sán sí aago 3:15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ nínú ilé yín. Àlàáfíà àti ìrọ̀rùn máa gbalẹ̀ nínú ilé yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ láwọn nǹkan tó ṣe pé ẹ máa fẹ́ máa mójútó tó jọmọ́ títí ọ̀rọ̀ inú ilé lọ́jọ́ tòní. Àwọn nǹkan tẹ̀sìn express látọ̀dọ̀ family kan ó ṣeé ṣe kí ẹ láǹfààní àti igi ní àsìkò yìí, tó ṣe pé ṣàṣeyọrí nípa àwọn kankan tó jọmọ́ ohun tí ẹ expect láti inú family, tàbí kẹ̀ àwọn ohun tó ṣe pé ẹ máa fẹ́ ṣe ní inú ilé tẹ̀tí ń wò pé nǹkan yìí mo fẹ́ ṣe láti ijọ́ mẹ́ta, mo fẹ́ tọ̀nà yìí láti ijọ́ mẹ́ta, mo fẹ́ pe màlẹ́bí láti ijọ́ mẹ́ta. Àwọn nǹkan yẹn ṣeé ṣe kí ó ṣẹlẹ̀ ní ọjọ́ ti tòní. Ọjọ́ sì lè jọjọ́ tó ṣe pé bùkátà màlẹ́bí máa fẹ́ wà lọ́rùn yín rẹpẹtẹ tẹ́ máa fẹ́ máa mójútó. Ọjọ́ yìí máa kún fún àwọn tension kọ̀ọ̀kan ní ọjọ́ tòní, ṣùgbọ́n ẹ mú sùúrù lò kí ẹ ní ìrẹ̀lẹ̀, kò sí wàhálà, kò sí ìdààmú. Àyìn àti family ó máa gún régé tẹ́ bá fọgbọ́n ṣe tí ẹ fẹ́ lè ṣe ní ọjọ́ tòní. Ẹ má rojọ́ jù fún family lọ́jọ́ tòní, secret yẹn pamọ́ dáadáa. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tẹ́ bá wò pé ó ṣe kókó láti ṣe láyìíká yín, ẹ rí dájú pé ẹ mójútó, ẹ falẹ̀ mọ́. Àsìkò yìí ní àsìkò tó ṣe é pé ó dára láti fi mójútó àwọn nǹkan tẹ́ tí ń gbèrò pé mo fẹ́ arrange inú ilé, mo fẹ́ ra nǹkan sínú ilé, mo fẹ́ ṣe nǹkan báyìí fún ibi tẹ́ tí ń gbé living space yín kí ó look very good, kí ó wà very neat dáadáa. Ọjọ́ tó dára lọ́jọ́ ti tòní jẹ́rìí àyè iṣẹ́ tí ṣe á lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ bí iṣẹ́. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà á dùn, alárinrin bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lénìí. Èní ò dára rárá kí ẹ fi ní ẹ̀yin jáde àbẹ́ ń travel káàkiri. Àyíká ilé yín ló dára kí ẹ wà lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ láti ilé ẹ máa rí ìfà dáadáa ní ọjọ́ ti tòní. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4:15 lọ́sàn-án sí aago 5:10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ọ̀rọ̀ sísọ yìí máa lékè ńkà. Ẹ máa wà very social. Lágbájá nílò yín tàbí ẹ̀dùn á nílò yín lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ á máa gbé yín nínú láti sọ dáadáa lọ́jọ́ tòní. Ẹ kàn kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ sísọ. Àwọn secret yẹn má sọ fẹ́nikẹ́ni. Ẹ pa secret mọ́, ẹ pa àṣírí mọ́ dáadáa kó má ba hàn tí yín lọ́jọ́ iwájú pẹ̀lú rẹ̀. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kẹ́ finalize ọ̀rọ̀ láàrin ẹ̀yin àti èèyàn lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí nǹkan kan síìlì láàrin ẹ̀yin àti èèyàn tẹ́ tí wọ́n pé kíní mo ti ń fẹ́ kó síìlì, mo ti ń fẹ́ kó wọ́ọ̀kì láti ijọ́ mẹ́ta. Ó ṣeé ṣe kó padà wọ́ọ̀kì ní ọjọ́ ti tòní. Ìfọ̀rọ̀wérọ̀ láàrin ẹ̀yin àtàwọn èèyàn ó máa já gere dáadáa lọ́jọ́ tòní, tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Ọ̀rọ̀ ẹnu yín gan máa kún fún adùn, á kún fún yín. Ẹ lè fẹnu kàn má dé nǹkan, ẹ lè fi béèrè nǹkan, ẹ lè fi tọrọ nǹkan lọ́jọ́ tòní pé lágbájá ṣe fún mi, nǹkan tẹ́ bá béèrè yẹn wọ́n á ṣe fún yín. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ ìrọ̀rùn ló jẹ́. Ìbáṣepọ̀ yín àtàwọn tó súnmọ́ yín bí ẹ̀gbọ́n bí àbúrò bí aláyìíká yín gbogbo ẹ máa wọnú ara dáadáa, tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Tẹ́ bá lọ bí iṣẹ́ lọ dáadáa. Ẹnu lẹ́yẹ fi polówó ọjà yín. Ẹ̀yin tẹ́ jẹ́ tajàtajà ẹ polówó dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá ṣe polówó sílẹ̀ ṣe ní àǹfààní àti make sales sí dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà sì lè wọlé fún yín lénìí pẹ̀lú.
góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 15 lọ́sàn-án jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ohun tẹ́ ti ń ṣiṣẹ́ fún láti ijọ́ mẹ́ta ẹ máa rérè ńjẹ́ lọ́jọ́ tòní. Àsìkò tẹ́ fẹ́ harvest nǹkan tẹ́ ti gbìn láti ijọ́ eléyìí o, ohun tẹ́ ti plan láti ijọ́ ìgbé kínní yìí ó dá yín pa bíire fún mi, investment tí mo ṣe ó dá yín pa bí owó fún mi, ẹ máa ṣàṣeyọrí lórí ẹ̀ lọ́jọ́ tòní, tẹ́ máa ríre gbámú lórí ẹ̀ dáadáa ní ọjọ́ tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́. Ẹ̀yin tẹ́ ṣe investment kankan ó ṣeé ṣe kí ẹ ráǹfààní jẹ látàwọn akitiyan tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Ẹ ṣàkitiyan dáadáa láàyè iṣẹ́ àbí níbikíbi lọ́jọ́ tòní. Gbogbo stress tẹ́ bá go through lénìí nípa ń gbé kó lè da á padà da ọ, tẹ́ máa ríre gbámú lọ́jọ́ ti tòní. Kò sí wàhálà ara lọ́jọ́ tòní, gbogbo nǹkan á lọ sòsì bó ṣe yẹ kó lọ. Ọ̀pọ̀lọpọ̀ yẹn wá kíyèsára pẹ̀lú à ń kówó ra àwọn nǹkan lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ máa wò pé kíní ti díò fún mi láti kówó lé lórí, mo nílò láti ṣe kíní lọ́jọ́ tòní gangan, mo nílò láti kówó lé gbà, mo nílò láti kówó láwo. Nǹkan tẹ́ bá máa ṣe ẹ rí dájú pé ó jẹ́ nǹkan tó ṣe é pé wà valuable dáadáa, tí kì í ṣe nǹkan tó ṣe é pé inú àpàlà padà bọ̀ sí. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ ṣọ́wó náà kẹ́ máa náà àpà. Àwọn kankan lè máa demand owó dáadáa lọ́jọ́ tòní. Nǹkan lè máa wọ̀nyí lójú tẹ́ bá jáde lọ́jọ́ tòní pé mo fẹ́ gbá, mo fẹ́ o, mo fẹ́ kòkó bàbá ṣàsùn. Ẹ kíyèsára dáadáa. Tó bá ṣe rí lápò yín báyìí náà ni kí ẹ ṣe kí ẹ má ṣe ju agbára yín lọ, kí ẹ kíyèsára lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kù 20 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Lọ́jọ́ oríire gbà lọ́jọ́ tòní jẹ́ o. Ìdùnnú àtayọ̀ yín á kún dẹ́dẹ́dẹ́ báyìí látòwúrọ̀ di àṣálẹ́ ni. Ẹ máa wà very very creative, akitiyan máa wà fún yín. Ẹ máa ní ọkàn àtagbára láti falẹ̀ mọ́ nǹkan. Ẹ máa ní ìgboyà dáadáa lọ́jọ́ tòní láti kojú ohunkóhun. Tẹ́ bá jí lówùúrọ̀ ọjọ́ tòní ara yín máa yá gágá, inú yín á sì dùn bí ìgbà pé ẹ jẹ tẹ́tẹ́ báyìí ló máa rí, tó sì jẹ́ pọ́jọ́ tòní ẹ máa ríre gbámú. Creativity yín á speak fún yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo akitiyan tẹ́ bá ṣe lórí iṣẹ́ yín, lórí nǹkan kíkan, gbogbo ẹ máa jọ lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá ti ń wò pé ẹ fẹ́ gbé ìgbésẹ̀ kan látijọ́ ẹ̀ tó jọmọ́ ìgbésẹ̀ tó lè mú rọrùn wá, tó lè mú fọkànbalẹ̀ wá, ẹ gbé lọ́jọ́ ti tòní. Gbogbo ìgbésẹ̀ yẹn á rí bí ẹ ṣe ń fẹ́, àṣeyọrí máa wáyé lórí rẹ̀. Ẹ máa rí ìdùnnú lára ọmọ, ẹ máa rí ìdùnnú lára ẹbí, ẹ máa rí ìdùnnú lára ara lọ́jọ́ tòní. Àwọn kọ́sítọ́mà yín á bá yín dúnàádúrà dáadáa. Ó ṣeé ṣe kẹ́ tayọ sí láwùjọ, ó ṣeé ṣe kó fún yín recognition, ó ṣeé ṣe kó fún yín promotion ní àyíkáyè tẹ́ bá ti ń ṣiṣẹ́ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe báyìí bí idán ló máa rí, torí bí idán báyìí láláǹtakùn tiẹ̀, bí idán báyìí ló máa rí. Ẹ máa ríre gbámú dáadáa lọ́jọ́ tòní ní àyè iṣẹ́ àti níbikíbi ní ọjọ́ tòní. Kò wá ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín àwọnú ara tó rẹ́yìn fúnra lára yín á ṣe yín bí kẹ́ ní pleasure dáadáa lọ́jọ́ tòní. Tẹ́lẹ̀ sì lè fẹ́ bí ìsúnmọ́ra ẹni dáadáa láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ ti tòní. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sùn ló jẹ́. Gbogbo ọjọ́ báyìí lẹ́ẹ̀ máa gbàdúrà pé kẹ́tì ẹ̀ máa rí lọ́jọ́ tòní. Bó ṣe jẹ́ Sunday yìí, ẹ̀yin tẹ́ bá níṣẹ́ ṣe ẹ má jókòó sílé, ẹ má lẹ fẹ́ fi èlé ìsinmi rárá. Ẹ fálẹ̀ mọ̀ṣẹ́ kẹ́ lè rí achievement ọjọ́ tòní achieve dáadáa. Ire wá wọlé fún yín lénìí. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 8 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele Ròkú Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn kankan bí ìbẹ̀rùbojo kó máa wáyé sí yín lọ́kàn. Kẹ́ máa ronú àròjinlẹ̀ púpọ̀ lọ́jọ́ tòní, tó ṣe é pé ìdàrúdàpọ̀ kan lè fẹ́ wáyé lọ́jọ́ tòní, ìbẹ̀rùbojo lè fẹ́ wáyé lọ́jọ́ tòní, bóyá lórí àwọn kan tẹ́ tí ń wò pé báwo ni kìíní ṣe fẹ́ lọ, nǹkan pọ̀, nǹkan kún wájú mi tí mo fẹ́ ṣe, báwo mo fẹ́ ṣe. Ẹ máa wà highly spiritual dáadáa lọ́jọ́ tòní. Òun á máa sọ sí yín lọ́kàn gidi gan lọ́jọ́ tòní. Nǹkan kan á máa dàbí ìgbà pé ó lé yín léré nínú ọkàn yín lọ́jọ́ tòní, bí ìgbà pé ẹ ní nǹkan tó pọ̀ rẹpẹtẹ tó dàbí task tẹ́ fẹ́ ṣe ṣùgbọ́n tí ẹ̀ tẹ̀ tí mọ̀nà tẹ́ fẹ́ gbé gbà. Lack of clarity lè wáyé lọ́jọ́ tòní nípa àwọn nǹkan tí ẹ̀ ń gbà lérò. Ìrònú lè gbalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń lò ràwọ̀ yìí lọ́jọ́ tòní. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ibi ayọ̀ ló máa já sí. Ẹ trust ohun tó ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ yìí. Ẹ trust ohun tó ń sọ sí yín lọ́kàn dáadáa. Ohun tó ń sọ sí yín lọ́kàn yìí máa tọ́ yín sọ́nà nípa ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà. Táyé yín á fi dára. Ẹ má finú tẹnikẹ́ni lénìí. Ẹ jìnnà sí ìrìn òru pátápátá lọ́jọ́ tòní. Anything aago 8 alẹ́ kẹ́ ti wà ní inú ilé yín lọ́jọ́ tòní ló dára. Ẹ má lọ party alẹ́ lọ́jọ́ tòní, ẹ̀ ní wàhálà, ẹ̀ ní ìdààmú. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ má ronú àròjù náà, ẹ free mind yín, ẹ free ara yín. Ẹ kúkú ṣe prayer dáadáa tàbí kẹ́ ṣe ní spiritual work lásìkò yìí. Gbogbo spiritual work tẹ́ bá ṣe lásìkò yìí á ṣiṣẹ́ ní ti kọ́kọ́kọ́ tí ìwé náà jómọ ní ti wà àṣàṣà tọmọdé tó kò èsì bọ̀ á ṣiṣẹ́ gidi gan lọ́jọ́ ti tòní. Ẹ tẹ́ bá fẹ́ ṣe spiritual work oríṣiríṣi tẹ́ tí ń gbà lérò tẹ́lẹ̀ lè ṣe lásìkò yìí, kò sí wàhálà.
ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí nípa ìgbésí ayé náà ẹ lè ṣèwádìí lásìkò yìí. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ẹ má pressure ara yín ju bó ṣe yẹ lọ torí pressure lè wà lára yín díẹ̀ lọ́jọ́ ti tòní ẹ kéésì ara púpọ̀. iṣẹ́ á lọ dáadáa jẹ́ bá fọgbọ́n ṣe relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ tẹ́ bá fi mood swing ìbàjẹ́. bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 7 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ẹ ra àwọn àdúrótì ẹ ra àwọn sọ̀pọ́ọ̀sì látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ yín. bá ṣe gbẹ̀yìn àtàwọn ọ̀rẹ́ yín máa gún régé dáadáa, kódà ó ṣe ṣe kán invite yín sí àpèjẹ àbápéjọpọ̀ àbí ìvẹ́ǹtì àbí nǹkan kan lọ́jọ́ tòní tó ṣe é pé àwọn èèyàn gan bí ìgbà pé kí ẹ bá wọn ṣe, àwọn náà fẹ́ wá yín wá láti bá yín ṣe lọ́jọ́ tòní. ó dára kẹ́ bọ́ọ̀rẹ́ ṣe kẹ́ bẹ́bí kẹ́ bára ṣe lọ́jọ́ tòní. ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tó jọmọ́ networking business ẹ máa rérè gbàmú dáadáa lé lórí. ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tó jọmọ́ teamwork yìí á béèrè dáadáa lọ́jọ́ tòní tẹ́ máa rí achievement ṣe látara teamwork lọ́jọ́ tòní. ìgbárùkù tí lẹ nílì lọ́jọ́ tòní ẹ béèrè support ẹnikẹ́ni lọ́jọ́ tòní ẹ máa rí support náà tó sì jẹ́ páràn yín lọ́wọ́ lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lásìkò yìí. ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ tí ire lè wọlé fún yín níbikíbi láàyè ṣẹ́gun. àwọn èèyàn tó lólùfẹ́ yín gbágún régé ṣùgbọ́n ó ṣeé ṣe kí ẹ wà láàrin àwọn tó ṣe pé ọjọ́ rẹ̀ àbálásùmọ́ lọ́jọ́ tòní. ẹ máa wà very social dáadáa ní ọjọ́ yìí. ire owó sì lè wọlé fún yín lórí nǹkan kíkọ tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. ọjà tẹ bá gbé kalẹ̀ gan àwọn èèyàn máa bù wìtìwìtì lọ́jọ́ tòní. ẹ̀yin tẹ jẹ́ traders ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín tẹ máa ríire gbámú dáadáa. ẹ̀yin tẹ jẹ́ engineer ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ tó ṣeé ṣe kí ẹ ríire gbámú dáadáa. brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 11 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú. ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín iṣẹ́ yín á gbòòrò. iṣẹ́ tẹ́ ti ń fojú sùn láti jẹ́ pé kí kọ́ńtrátì tiẹ̀ wọlé kémi náà tiẹ̀ ríṣẹ́ ìgbà iṣẹ́ náà wọlé lọ́jọ́ tòní o. ìrì á wọlé láti bẹ̀ lọ́jọ́ tòní. ẹ máa ráṣeyọrí ṣe lórí iṣẹ́ kan tẹ́ ń ṣe látijọ́ mẹ́ta lọ́jọ́ tòní. iṣẹ́ tó ti di ẹtì tẹ́tí wò pé báwo lẹ fẹ́ ṣe àsìkò yìí ó ṣeé ṣe kí ẹ gbọ́ròyìn ayọ̀ lé lórí pé ó yá ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìpadà ẹ wá ṣe láṣeyọrí. ó ṣeé ṣe kẹ́ ráṣeyọrí ṣe, ó ṣeé ṣe kẹ́ gbọ́ ìròyìn ayọ̀ tó jọmọ́ ti iṣẹ́ yín ní ọjọ́ ti tòní. reputation yín sì máa dára yàtọ̀ lọ́jọ́ tòní. gbogbo èèyàn ló máa pọ́n yín lé, gbogbo èèyàn ló máa yẹ yín sí. iṣẹ́ máa pọ̀ lọ́rùn yín tẹ́ máa ṣe lọ́jọ́ tòní. arrangement lórí kàríà yín máa wà lọ́kàn yín gbágbágbá lọ́jọ́ tòní. nígbà pé kàríà yín ó yẹ kó ti dàgbàsókè, ó yẹ kó ti lọ dáadáa, ó yẹ kí nǹkan ti yàtọ̀ dáadáa. èyí ilẹ̀ wà fálẹ́mọ̀ dáadáa lọ́jọ́ tòní. ọ̀pọ̀lọpọ̀ yín gan ẹ lè má gbélé lọ́jọ́ tòní kó ṣe é pọ̀rọ̀ iṣẹ́ ló máa wà ní máìndì yín rẹpẹtẹ. ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó dára púpọ̀ fún yín láti fi fálẹ̀ mọ́ṣẹ́. ẹni tó ti submit application form pé mò ń wáṣẹ́ láti ijọ́ mẹ́ta ó ṣe ṣìkọ́ pé yín ní ọjọ́ tòní pé tó bá dọ̀la ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́. ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ti ń wá promotion láàyè iṣẹ́ ó ṣe é ṣe kí promotion náà kó wáyé fún yín ní ọjọ́ tòní. ọjọ́ tó dára ló jẹ́, ẹ jìnnà sí ìbínú àbíjú lọ́jọ́ tòní. ẹ bá customer negotiate lọ́wọ́ rọrùn lọ́jọ́ tòní. ṣé á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. bíìjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 1 ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. ire o.